Yorùbá pé kélé pé kì arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán ó ti wá dójú ẹ̀ báyìí ọmọ Yorùbá ẹ bá mi pín ètò yìí kó lọ dáadáa ẹ bá mi pín fídíò yìí kó lọ dáadáa ẹ bá mi subscribe tó YouTube channel yìí mi tó nígbàkigbà tó ń bá drop fídíò ẹ mọ̀ ọ́ rí ẹ̀yin ní àkọ́kọ́ tẹ́ ẹ̀ kọ́ rí fídíò tó ń bá drop ló fi jẹ́ kí ẹ bá mi pín ẹ lè bá mi subscribe tó YouTube channel mi mo bẹ̀ yín ni ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire pékélépékélé arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán àníṣe àwọn àgbààgbà Yorùbá tí wọ́n ti ṣèjọba Nàìjíríà wọ́n ti kó wa sínú wàhálà wọ́n ti kó wa sínú ìdààmú àsìkò Tinubu ní Nàìjíríà máa pín ẹlọkọlẹ̀ tó bá ti fẹ́ pín lóòótọ́ ọwọ́ gbogbo àwa tá à ń jìyà ní Nàìjíríà ọwọ́ wa náà ti wá o àgàgà ọmọ Yorùbá ọwọ́ wa ló ti wá mo ní information kan tí mo fẹ́ play fún wa mo fẹ́ kẹ́ ẹ̀bìdílé nǹkan kájọ gbọ́ information yẹn tá a bá gbọ́ information yẹn nǹkan tẹ́yìn náà bá rí sí i lórí information yẹn mo fẹ́ kẹ́ ẹ kọ sábẹ́ comment kémi náà tó wá sọ opinion tèmi náà ní tó wá sọ lé lórí nígbà tí a bá play information yẹn tán ni o ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire àná wa ń sọ pé the end Nàìjíríà la wà yìí lóòótọ́ Nàìjíríà ti expire gbogbo àti gbogbo ti expire torí 1940 amalgamation òun ló sọ Nàìjíríà papọ̀ ojú kan jẹ́ Nàìjíríà tẹ́lẹ̀ àwọn ọmọ Yorùbá adádúró ní ẹgbẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ìgbò náà dádúró ẹgbẹ́ orílẹ̀-èdè àwọn Haúsá wọ́n dádó gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àwọn òyìnbó yìí náà àwọn ni wọ́n wá ilẹ̀ Áfíríkà láti wá fi agídí ìṣó wá papọ̀ torí pé àìsè nǹkan náà láti ilẹ̀ àkíyèsí kan láti ilẹ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó máa dún nínú ọpọlọ wa wípé àìsè kan náà ẹ gbogbo ẹni tẹ́ ń pa owó wá Nàìjíríà is not negotiable yẹn ẹ jẹ́ kí ọ̀rọ̀ tá à ń sọ yìí kó máa dún nínú ọpọlọ yín pé àkíyèsí kan náà wọ́n fi agídí ìṣó wá papọ̀ ní wá Nàìjíríà ó wà negotiable ẹ̀mẹ́ káwọn kan parọ́ fún yín ó wà negotiable it's not negotiable tẹ́ ń pariwo yẹn ẹ̀ẹ̀kan ń parọ́ fúnra yín ni torí omi èwú ló fi pilẹ̀ Nàìjíríà kìí ṣe omi òtítọ́ ọ̀rọ̀ kìí ṣe omi òtítọ́ omi èwú omi àbàyéjẹ́ omi ìpààyàn ló fi pilẹ̀ Nàìjíríà ẹ̀yẹ tanra yín mọ́ kò síbẹ̀ ní wá Nàìjíríà mọ́ irọ́ ń parọ́ fún wọn ní wá Nàìjíríà jẹ́ fún gbogbo àwọn tó wà ń bẹ̀ àgàwá Yorùbá kí ló dé kí ní ṣe wá gan ọmọ Yorùbá kí ní ń wọ̀rí wa kí ní ń jó wa lọ́wọ́ tàbí jólẹ̀ tí kò dáká ronú ni tí kò dáká wo ẹ̀dọ̀fínú wa ni pẹ̀lú gbogbo ariwo tí bàbá wa Sunday Adéyẹmọ pa torí ariwo tí bàbá Sunday Adéyẹmọ ń pa yìí láti jẹ́ kójú wọn là láti jẹ́ ká mọ̀ yìí pé àìsè kan náà ní Nàìjíríà we are not one ó kàn pa wá fún wa ni àìsè kan náà tí ìbá sọ̀rọ̀ 1940 amalgamation kí ló kàn wá pẹ̀lú Haúsá kí ló kàn wá pẹ̀lú Fúlàní kí ló kàn wá pẹ̀lú Ìgbò àwọn ọmọ Yorùbá adáró àbí àti ìjọba tiwa fúnra wa ni nígbà tá à ń ṣèjọba tiwa fúnra wa eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ èèyàn fọ̀n bí ènìyàn àmọ́ láyé pé àwọn ọmọ èbó Ìbàdàn wọ́n wá wọ́n ti rí pé Ọlọ́run fún ìran Yorùbá ní ìmọ̀ àti òye wọ́n tó wá lọ bòmí náà wọ́n ipò bákan náà ni ibi tí wọ́n fìsì káyìn tí wọ́n rí pé àwọn òní mọ̀ àwọn òní oníran kan lọ́wọ́ pé inú ugbó ni wọ́n ń gbé àwọn ti fẹ́ jí ọrọ̀ ajé tó wà nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá wọ́n fẹ́ jí ọrọ̀ ajé yẹn ọ̀wọ́ àmọ̀ràn tó fẹ́ gbà láti fi jí òun ló fi wá gbé agbára fáwọn Fúlàní àbáwọn Haúsá láti ìgbà ẹni àti ń jẹ ọmọ Yorùbá bọ̀ o láti ìgbà ẹni àti ń jẹ wá bọ̀ tí sàlùkù tá a wà yìí tó wáyé ká máa bá lọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí n gbógun lọ́wọ́ ìfọwọ́sẹ̀ ni mo fẹ́ play fún wa ẹ jẹ́ kí n play fún wa
tó bá plẹ̀ fún wa tán màá ṣe wá kọ́ńtínú ọ̀rọ̀ mi ẹ má bá wa ká lọ ẹ má bọ̀ láti bá wa pín ètò yìí ẹ bá wa pín ètò kọ́ lọ dáadáa o ẹ bá wa pín kọ́ lọ dáadáa kọ́ lọ dáadáa gan ni kọ́ lọ kàn pọ̀ àwọn Yorùbá láà ó ṣeé ṣe táwọn kan ọmọ Yorùbá kọ́ mọ̀ rè pé 1940 amalgamation ló fi wá papọ̀ àwọn tó bá gbọ́ fídíò yìí wọ́n kò lóòótọ́ 1914 amalgamation ló fi wá papọ̀ ó ti expire ní 2014 ọmọ Yorùbá ó ti expire ní 2014 ló ti expire ẹ ti kájú ẹ̀kọ́ kájú lójú wa ẹ gbọ́ ẹ bá wa ká lọ ẹ ti ń play information náà fún wa kájọ gbé tí gbọ́ ẹ bá wa ká lọ. Orí rédíò ló ti gbọ́ lọ́sàn-án gangan náà pé Yar'Adua ti pa gbogbo ètò náà rẹ́ pátá àti pé ó ti yọ ẹni tí wọ́n fi síbẹ̀ tó jẹ́ èèyàn Ọbásanjọ́ kúrò ó ti fi ẹlòmíì sí i. Nígbẹ̀yìn ètò ǹjẹ́ ọ̀rọ̀ Tinubu yìí kò ní padà kó bá Yorùbá báyìí. Lọ́jọ́ kan nínú oṣù kẹfà ọdún 2008 olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ jókòó sínú ilé ẹ̀ lásìkò tó ń jẹ lọ́wọ́ ní ìkéde kan jáde. Ìkéde náà dá lórí ètò ọrọ̀ ajé kan tí Ọbásanjọ́ ti ṣètò rẹ̀ kalẹ̀ lásìkò tó fi ń ṣèjọba. Bí ètò náà bá tẹ̀síwájú lẹ́yìn tó ti lọ tán tó kúrò nílé ìjọba tó gbéjọba sílẹ̀ fún Yar'Adua ọ̀rọ̀ owó dọ́là tó ń di wàhálà nílẹ̀ yìí báyìí ìbá tí yọjú rárá nítorí kí náà yóò ti parẹ́ pẹ̀lú ètò tí ìjọba Ọbásanjọ́ ti ṣe. Àmọ́ lọ́jọ́ tí Ọbásanjọ́ jókòó sílé rẹ̀ tó ń jẹun yìí orí rédíò ló ti gbọ́ lọ́sàn-án gangan náà pé Yar'Adua ti pa gbogbo ètò náà rẹ́ pátá àti pé ó ti yọ ẹni tí wọ́n fi síbẹ̀ tó jẹ́ èèyàn Ọbásanjọ́ kúrò wọ́n ti fi ẹlòmíì sí i. Nígbẹ̀yìn ètò náà padà dàrú ni bẹ́ẹ̀ ni gbogbo owó tí wọ́n ti ná síbẹ̀ tẹ́lẹ̀ ṣòfò dànù. Kò sì sí ohun tó fà á ju pé ìjọba ẹlẹ́yàmẹ̀yà pé nígbà tí Ọbásanjọ́ ń ṣèjọba àwọn èèyàn tirẹ̀ ló kó síbẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà kì í ṣe òdodo rárá. Ṣé ẹ̀yin náà ń fọkàn bá nǹkan tó ń lọ nígboro lọ báyìí pàápàá nílẹ̀ Haúsá àgàgà láàrin àwọn alágbára wọn nídìí òṣèlú ariwo tí wọ́n ń pa kiri báyìí ni pé gbogbo ìjọba tí Tinubu ń ṣe àwọn ọmọ Yorùbá ló ń fi sípò àwọn ọmọ Yorùbá ló ń gbé gbogbo ohun tó wà nínú ìjọba Nàìjíríà lé lọ́wọ́ kò sì fi àwọn ẹ̀yà míì sínú ìjọba yìí Yorùbá nìkan ni wọ́n ní Yorùbá ní olórí ọlọ́pàá Yorùbá ní olórí sójà Yorùbá ní igbá Yorùbá làwo bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ rárá nítorí bí Yorùbá ti jẹ́ olórí sójà tó jẹ́ olórí ọlọ́pàá báyìí olùdámọ̀ràn fún ètò ààbò lábẹ́ Tinubu ẹni tó jẹ́ òun lọ̀gá gbogbo àwọn olórógun pátá ọmọ Haúsá ni kódà Fúlàní ni Nuhu Ribadu lórúkọ ẹ̀. Bákan náà ló jẹ́ Haúsá ni mínísítà fún ètò ààbò ẹni tó jẹ́ abẹ́ ẹ̀ gan ni àwọn iléeṣẹ́ ológun gbogbo wà àṣẹ tó bá sì pa kò sí ẹnìkan tó gbọ́dọ̀ yí nínú àwọn olórí ogun. Bí kiri náà ṣe wà nìyí àmọ́ ó ṣàjòjì sáwọn ará òkè ọya lóòótọ́ ni ariwo ń lọ lọ́tún ló sì pé Yorùbá ní Tinubu ń kó sẹ́nu iṣẹ́ ìjọba bí wọ́n ti ń dárúkọ ọ̀gá àwọn sọ́jà tó kú níjọ́sí ọ̀gágun Taoreed Lágbájá bẹ́ẹ̀ náà ni wọ́n ń dárúkọ ọ̀gá àwọn sọ́jà tó ṣẹ̀ṣẹ̀ wà níbẹ̀ báyìí ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé wọn kò sì fìgbà kan yẹ sọ̀rọ̀ lórí àwọn ọlọ́pàá pátápátá Káyọ̀dé Ẹgbẹ́tókun bákan náà ni wọ́n ń sọ̀rọ̀ mínísítà fún ètò ìnáwó Wálé Ẹdùn àti ọ̀gá àgbà ní Central Bank of Nigeria Olúyẹmí Kàdósò wọ́n ní ohun tí wọ́n ń sọ nìyí tí wọ́n fi ń ní Tinubu ti gbé gbogbo Nàìjíríà lé Yorùbá lọ́wọ́ àti pé nítorí pé òun jẹ́ Yorùbá ló kù tó ń darí Nàìjíríà síbi tó bá wù wọ́n. Àmọ́ ìbéèrè pàtàkì kan tó wà níbẹ̀ ni pé bí Tinubu bá ń ṣèjọba rẹ̀ tó kó àwọn ọmọ Yorùbá sí i àǹfààní wo gan wà ní àwọn ọmọ Yorùbá jẹ nínú ìjọba yìí o. Ṣé iye tí àwọn mẹ̀kúnnù Yorùbá ń ra epo bẹntiróòlù tiwọn ṣé ó dínkù sí iye tí àwọn tó kù ń rà ni? Iye tí wọ́n ń ra oúnjẹ nílé oúnjẹ àti níbi tí wọ́n ti ń dà á ṣé tí wọ́n dínkù sí tàwọn ọmọ Nàìjíríà tó kù ni? Ṣé owó ọmọléèwé tí wọ́n ń san dínkù ni àbí owó ọsibítù tí wọ́n ń san àbí owó iná ẹ̀lẹ́ńtíríkì tí ìjọba ń fún wọn ni? Rárá o, eléyìí ò ṣẹlẹ̀ sí Yorùbá. Bí kinní kan bá ṣẹlẹ̀ lórí pé Tinubu fi Yorùbá sínú ìjọba rẹ̀ oríire yòówù tó bá ti dé ẹ̀ jáde tí gbogbo Nàìjíríà ní kí ó tó di pé Tinubu yan ọmọ Yorùbá sí ipò olórí àwọn sójà ilẹ̀ wa ọdún 24 nìyẹn tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ gbẹ̀yìn nítorí 1979 tí wọ́n yan ọ̀gágun Àlàní Akínyàdé ni. Bí kinní náà sì ti rí tó ń lọ bẹ́ẹ̀ láti ọjọ́ yìí tó jẹ́ kìdá àwọn ẹ̀yà ilẹ̀ Haúsá ló kù tó ń ṣe olórí sójà àwọn kan ti fẹ́ máa gbàgbọ́ pé ogún ìdílé àwọn Haúsá nìkan ni tí wọ́n sì ń rò pé ẹ̀yà míì kò gbọdọ̀ jẹ́ olórí sójà tàbí kó bá wọn jù ú. Àwọn ọmọ tí wọ́n pàápàá tí wọ́n dé sínú iṣẹ́ ológun tí wọ́n kò sì rí Yorùbá tàbí ẹ̀yà míì wọ́n di ipò olórí sójà mú tí ó rò pé àwọn Haúsá nìkan ni wọ́n ní ipò náà kò tún sẹ́ni tó gbọdọ̀ dùn mọ́. Irú eléyìí kì í ṣe Yorùbá ló mú oríire wá fún Nàìjíríà ni ohun tó fi hàn àwọn tí wọ́n ti rò pé ogún ìní àwọn ní ipò náà ni pé ipò náà kì í ṣe tiwọn nìkan
bẹ́ẹ̀ ni àwọn ẹ̀yà tó kù tí wọ́n rí pé Yorùbá di ipò náà mú ti mọ̀ pé ó pẹ́ ó yá kìnìún náà yóò yíkun àwọn. Ìṣọ̀kan ní irú nǹkan báyìí mú wá fún orílẹ̀-èdè wa. Kò sì sí ohun kan tí ẹ̀yà kan lè dájẹ níbẹ̀. Nítorí bẹ́ẹ̀ pé Yorùbá ń ṣe ìjọba ilẹ̀ yìí wọ́n yan ọmọ Yorùbá sí ipò àfi kí èèyàn lè tọ́ka sí pé àǹfààní ńlá kan rèé tí Yorùbá ń jẹ nínú ìjọba tí Tinubu ń ṣe. Tinubu kò ṣèjọba fún Yorùbá, kódà bó tilẹ̀ jẹ́ pé orúkọ Yorùbá ló fi gba ipò náà, síbẹ̀ kò farahàn bí ẹni pé ti Yorùbá ló wá ṣe. Ṣé pẹ̀lú pé Tinubu wà níbẹ̀ yìí tí àwọn afẹ̀míṣòfò kò ti kárí gbogbo ilẹ̀ Yorùbá, tàbí kì í ṣe ilẹ̀ Yorùbá ni àwọn Fúlàní darandaran ti ń pa wá lọ tí wọ́n ń pa wá bọ̀ yìí? Kí Buhari tó lọ ní Àmọ̀tẹ́kùn tiwa tí gbogbo Yorùbá sì mọ̀ pé tí wọ́n bá jẹ́ kí àwọn Àmọ̀tẹ́kùn yìí náà máa gbébọn kí wọ́n ní ohun ìjà tó dára, pípààyàn yóò dínkù nílẹ̀ yìí, nítorí pé tí àwọn ajínigbé àti àwọn afẹ̀míṣòfò tí wọ́n dé sí ilẹ̀ Yorùbá yìí bá fojú kan àwọn Àmọ̀tẹ́kùn tí àwọn náà níbọn ńláńlá lọ́wọ́, wọn yóò sáré ẹsẹ̀ wọn kò ní balẹ̀. Àmọ́ Buhari takú, kò fọwọ́ sí kí àwọn Àmọ̀tẹ́kùn máa gbébọn. Ẹnikẹ́ni tó bá sì sọ bẹ́ẹ̀ wọn yóò ní ó fẹ́ dá ogun sílẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àwọn kan wà nílẹ̀ Haúsá tí wọ́n ń dáàbò bo àwọn èèyàn tí wọ́n yàtọ̀ sí. Nígbà tí Fúlàní Buhari tí ò fọwọ́ sí táwọn Àmọ̀tẹ́kùn gbogbo ńláńlá, nígbà tí bàbá Tinubu wá débẹ̀ yìí wáyé tóun náà òun wá fáyé tí ò fọwọ́ sí i. Ṣé wọ́n sọ pé bí àwọn Fúlàní ṣe ń pa wálẹ̀ Yorùbá ṣé wọ́n sọ pé àwọn òrí bá àwọn Fúlàní ṣe ń pa wálẹ̀ Yorùbá ni wáyé tí ò wá àwọn Àmọ̀tẹ́kùn wọn lágbára káwọn Yorùbá lè bá ń jàǹfà nínú ìjọba wọn. Mo lérò pé ọ̀rọ̀ tí mo ìfọwọ́sẹ̀ tó mú wá fún wa mo lérò pé à ń fi ọkàn bá lọ àbí gbogbo nǹkan tẹ́lẹ̀ náà bá rí sí orí information yẹn mo fẹ́ kẹ́ bá ń kọ́ sábẹ́ comment èèyàn wa ẹ kọ́ sábẹ́ comment ṣé ẹ ti gbọ́ yẹ ká mọ̀ pílẹ̀ lọ. Àwọn ọlọ́pàá tàbí sọ́jà ìjọba àwọn yìí ní nǹkan ìjà tiwọn lọ́wọ́ wọ́n sì ń jẹ́ kí wọ́n lò ó bó tilẹ̀ jẹ́ pé kìnní náà kò sí nínú òfin. Ṣebí nítorí pé Yorùbá mọ̀ pé Tinubu mọ ìṣòro yìí pé kò ní jẹ́ kí ìyà burúkú báyìí máa jẹ wá lórí ilẹ̀ wa. Ìyẹn làwọn èèyàn ṣe rò pé tó bá ti gbàjọba ni yóò ṣe kìnní náà tí yóò sì wá nǹkan ṣe sí kíákíá. Àmọ́ ṣé ìyẹn wá jẹ́ ṣíṣe ni o? Ọdún kejì ló fẹ́ pé kí Tinubu ti débẹ̀ yìí. Bí o bá sì sọ̀rọ̀ lójú àwọn tí wọ́n wà nínú ìjọba rẹ̀ tàbí tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà, wọ́n yóò ní ó ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni. Ọjọ́ tí ẹyẹ náà yóò wá mórí jáde lórí kò tí mọ̀. Àti pé ọdún mélòó tó mẹ́yẹ bọ̀ lápò? Ọdún mélòó tó mẹ́yẹ bọ̀ lápò? Ọdún mélòó gan ni àwọn ọmọ Yorùbá tó gbádùn Tinubu nínú ìjọba ẹ̀? Ọmọ Yorùbá yẹ ká jí lójú wọn wa. This is time to wake up. Àsìkò tá a jí lójú wọn la wà yìí. Àsìkò tá a mẹ́sọ̀ pé Nàìjíríà wá sí òpin. Àsìkò tá a mẹ́sọ̀ wípé tó sì kẹ́tí jẹ́ Nàìjíríà mọ́ nìyí. Ẹlẹ́ka fìmọ̀ sọ̀kan kájà fẹ́tọ̀ wa, kájà fún orílẹ̀-èdè wa. Yorùbá nìsan la fẹ́. We no wan be part of Nigeria anymore again. Nigeria ti sú wa. Enough is enough. Enough is enough. Enough is enough. Nígbà tí ẹnìkan bá ń lérí tó fi odidi ọdún mẹ́ta pilẹ̀ wèrè lọ́jọ́ wo ni yóò wá tó wọjà gan-an? Ohun tí à ń sọ ni pé kò sí kinní kan tó jẹ́ nǹkan ìyàtọ̀ kan tí Tinubu ṣe fún àwọn Yorùbá láti ìgbà tó ti gbàjọba. Kódà ó jẹ́ àwọn Yorùbá ní gbogbo àwọn tí wọ́n ń bá a ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ìrọ̀gbù ní pàápàá àwọn tí wọ́n bá a ṣiṣẹ́ kì í ṣe Yorùbá nìkan. Àwọn Haúsá pọ̀ lọ jàrá nínú ìjọba ẹ̀. Bẹ́ẹ̀ náà sì làwọn Ìgbò àti àwọn ará Delta. Ohun tó burú ni pé àwọn olóṣèlú kan ti wà nílẹ̀ Haúsá tí wọn kò ní iṣẹ́ méjì tí wọ́n ń ṣe ju irú ọ̀rọ̀ asán báyìí lọ. Àwọn yìí ni wọ́n máa ń pariwo gan tí ìjọba kan bá ti dé tí kì í ṣe àwọn èèyàn wọn ló wà níbẹ̀. Ohun tó ń bá àyàn lẹ́rù fáwọn ọmọ Yorùbá nìyẹn. Bí wọ́n ti ń pariwo yìí kì í ṣe pé wọn yóò rí ohunkóhun ṣe fún Tinubu. Àmọ́ ó lè jẹ́ tó bá ti gbéjọba sílẹ̀ wọn yóò bẹ̀rẹ̀ sí rán àwọn ọmọ Haúsá sínú ìjọba tuntun tó bá ṣẹ̀ṣẹ̀ dé. Wọn yóò sì máa pariwo kiri pé bẹ́ẹ̀ ni Tinubu ṣe. Àbúrò tó wà níbẹ̀ ni pé eléyìí kì í mú ohun dáadáa kan bá Nàìjíríà. Àbúrò ni yóò máa mú wa. Nígbà tí Jonathan ń ṣèjọba tiẹ̀ àwọn èèyàn ilẹ̀ Haúsá jáde níjọ́ kan wọ́n sì ka gbogbo àwọn tó wà nínú ìjọba Jonathan. Wọ́n ní kìdá Ìgbò àti Niger Delta ló kó sínú ìjọba náà àti pé ìjọba àwọn ará Niger Delta ló ń ṣe. Ọ̀rọ̀ náà kì í ṣe bẹ́ẹ̀ torí nígbà tí Jonathan kúrò níjọba ẹni tí wọ́n rí mú pé ó kó owó jẹ jùlọ tó jẹ́ gbogbo owó tí wọ́n yà sọ́tọ̀ fún láti fi gbógun ti àwọn afẹ̀míṣòfò bí wọ́n ti ń wọ Nàìjíríà wá nígbà náà. Sambo Dasuki ni ọmọ Fúlàní láti Sokoto kì í ṣe ará Niger Delta rárá. Ẹni tó ń lo agbára ńlá láyé Jonathan nìyẹn. Àwọn èèyàn agbègbè Delta níbi tí Jonathan ti wá kò yé bú ọkùnrin náà títí dòní pé kò ṣe kinní kan gidi sí ọ̀dọ̀ àwọn. Bẹ́ẹ̀ àwọn olóṣèlú ilẹ̀ Haúsá sọ pé gbogbo àwọn èèyàn ẹ̀ ló kó síbi iṣẹ́ ìjọba Nàìjíríà tó ṣe. Níbi tí ọ̀rọ̀ wà nìyẹn o.
pé kò sẹ́nìkan tí yóò wá láti ilẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Ìgbò tí àwọn olóṣèlú ilẹ̀ Haúsá yóò gbà pé kì í ṣe àwọn èèyàn tirẹ̀ nìkan ló kó sílé ìjọba. Nígbà tí Buhari gbàjọba tí wọ́n bẹ̀rẹ̀ sí kó àwọn Haúsá Fúlàní lójú méjèèjì sínú ìjọba rẹ̀, débi tí ìyàwó ẹ̀ pàápàá sọ pé òun kò mọ àwọn tí wọ́n ń kó wá láti wá bá oko òun ṣiṣẹ́ tàbí ibi tí wọ́n ti ń kó wọn wá. Ohun tí àwọn èèyàn tí wọ́n ń bá ṣiṣẹ́ bẹ̀rẹ̀ sí sọ nígbà náà ni wípé àwọn tó mọ̀ ló ń kó wá sínú ìjọba rẹ̀, àwọn tó mọ̀ pé wọ́n lè bá òun ṣiṣẹ́ dáadáa tí òun fẹ́ ṣe ni. Àwọn èèyàn yìí ń bèrè nígbà náà pé ṣé kí Buhari lọ mú àwọn tí kò mọ̀ pé kí wọ́n máa bá òun ṣiṣẹ́ ni. Bẹ́ẹ̀ ni wọ́n wí títí tó jẹ́ bí abádá àwọn tí wọ́n bá Buhari ṣe ìjọba rẹ̀ sí mẹ́ta, ìkọ́ méjì ni yóò jẹ́ àwọn ará ilẹ̀ Haúsá bí kò bá jù bẹ́ẹ̀ lọ. Ní gbogbo ìgbà náà bẹ́ẹ̀ bá sì béèrè pé kí ló dé tí Buhari ń ṣe báyìí, wọn yóò ní ohun tí Jonathan ṣe làwọn ń ṣe. Wọn á ní Jonathan ló bẹ̀rẹ̀ tó kó àwọn èèyàn sínú ìjọba, ohun tí Buhari sì ń ṣe náà nìyẹn. Ìró ariwo náà ni wọ́n tún bẹ̀rẹ̀ yìí o, àmọ́ kí wọ́n má padà wá fi ìyà ọ̀rọ̀ náà jẹ Yorùbá lọ́jọ́ iwájú lásán, tí ó di pé wọn yóò máa yọ àwọn ọmọ Yorùbá kúrò níbi iṣẹ́ tí wọ́n bá wà, tí wọn yóò sì dórí ètò yòówù tó bá dáa tí ìjọba Tinubu yìí bá ṣe rú pátá. Ìyẹn ló ṣe jẹ́ pé tí Nàìjíríà bá rin ìrìn máìlì 5 síwájú, wọn yóò rin máìlì 10 padà sẹ́yìn. Bí Yorùbá bí Ọbásanjọ́ bá ṣèjọba, àwọn Haúsá Fúlàní bí Yar'Adua yóò dá ètò tí wọ́n bá ṣe padà sẹ́yìn, wọn yóò sì dá ohun gbogbo rú. Bí Niger Delta bí Jonathan bá ṣèjọba, àwọn Haúsá bí Buhari yóò padà dá ètò ìjọba náà rú tí wọ́n bá dé. Èyí tí Tinubu ń ṣe yìí, ṣé wọn ò ní padà dàrú? Àbí ṣé wọn kò ní fìyà ìmọ̀dí jẹ Yorùbá pẹ̀lú ariwo tí wọ́n ń pa pé Yorùbá ló kó sílé ìjọba yìí? Nítorí lójoojúmọ́ ni wọ́n ń pariwo náà o. Bẹ́ẹ̀ ni Yorùbá kò tí ì rí kinní kan jẹ nínú ìjọba Tinubu yìí. Ṣé kìí ṣe pé àwọn olóṣèlú yìí yóò fi tiwọn kó bá tiwa? Àfi kí Ọlọ́run gbà wá o. Kó tó fi tiẹ̀ kó bá ti wa, àwọn ọmọ Yorùbá lè kájára wa kọ̀ọ̀kan wa. Ipò tó ń dùn fún òfin ẹdín náà ló ti dé yẹn. Ipò tí Tinubu ń dùn ipò òun fẹ́ dé, rẹ́kọ̀dù fẹ́ méjì náà ló ti dé yẹn. Àwa gẹ́gẹ́ ní ká jà fún yìí tiwa, gẹ́gẹ́ ká jà fúnra wa. Àmọ́ yóò bá kú olùdìbò Tinubu, àwọn Fúlàní, àwọn Haúsá, àwọn Ìgbò wọn bá fi ṣe nǹkan tó wù wọ́n kọ̀ọ̀kan wa. Àwa gẹ́gẹ́ tí àyí jẹ ẹni ká dìde ká jà fẹ́tọ̀ wa. Àsìkò ti tó ká wake up. Mo lérò pé ìfọwọ́sẹ̀ tí mo wá play fún wa yìí, mo lè fẹ́ àpẹta agbó dáadáa bí agbó ohun tó ń lọ nínú information yẹn. Nǹkan tó bá kọjú sẹ́yìn náà ẹ bá akọ́sá ẹ jẹ́ ká mọ̀ lábẹ́ comment. Ọmọ Yorùbá ṣé ẹ ti gbọ́ gbogbo ẹ̀? Ṣé ẹ ti gbọ́ gbogbo ẹ̀? Àwọn pípù yìí ń jà pé ìjọba ẹlẹ́yàmẹ̀yà ni bàbá Tinubu ń ṣe. Bí wọ́n ti sọ fún bàbá Ọbásanjọ́ náà nìyẹn, bí wọ́n ti sọ fún Jonathan nìyẹn. Àmọ́ nígbà tí Buhari débẹ̀ tóun ṣe tiẹ̀, wọn ò sọ kankan nípa ẹ o. Ṣé ẹ ti rí pé olépù làwọn pípù yìí? Ẹranko ni àwọn pípù yìí. Ẹni àìjírí ẹni àjíkò ni wọ́n. Òun là fi ń sọ pé àìṣe kan náà. Wọ́n ń dìsífù wa ni, wọ́n ń scam wa ni. A kì í ṣe kan náà. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká wake up. Àníṣe àìṣe kan náà. Kò sífẹ̀ẹ́ Nàìjíríà. Ìtàn tẹ́tẹ́ ẹ wà ní wá Nàìjíríà yẹn. Kí ló dé? Báwo ni wọ́n máa fárí apá kan máa dábà kan sí? Nígbà tí Buhari ń ṣèjọba tiẹ̀ tó kó ogun Fúlàní sínú ìjọba ẹ̀, àwọn olórí ibú yìí wọn ò mọ̀ sọ̀rọ̀ nípa ìjọba Buhari, wọn ò mọ̀ criticize ìjọba ẹ̀, wọn ò mọ̀ sọ pé ìjọba ẹlẹ́yàmẹ̀yà ni Buhari máa ń ṣe. Àmọ́ tó bá kàn wọ́n míì, ìgbà yẹn ni wọ́n gbógun torí wípé ohun tí wọ́n ń jẹ ìjọba tó wà ń bẹ̀ gbógun tì í, wọ́n ń pariwo pé ìjọba ẹlẹ́yàmẹ̀yà ti Tinubu ń ṣe. Èyí ò tẹ̀ ká wa torí bí ní ìṣèjọba ẹlẹ́yàmẹ̀yà tó Yorùbá ló wà ní solórí àmì, Yorùbá ní solórí ilé ìfowópamọ́, Yorùbá ní ṣe gbogbo ẹ̀. Ẹ bá wa bàbá Tinubu léèrè àǹfààní wo ni ìran Yorùbá jẹ nínú ìjọba ẹ̀? Tẹ̀bí lérò pé wá Nàìjíríà lápùlé lórí àǹfààní wo la jẹ́ ń bẹ̀? Buhari ti bọ́dà mọ́ wa lórí fún ọ complete ọdún 8 tá a ti lè rògbò bá ti bàbá Tinubu bá débẹ̀. Àwọn ọ̀gá àkọ́jọ́ ọ̀kọ́ ṣe fún wa tó bínú wa dùn ní pé lọ́kọ̀ bá a sí bọ́dà. Báyọ̀ síbẹ̀ kò mọ̀ sí bọ́dà. Ọmọ sí bọ́dà nígbà tí ọjọ́ tí bàbá Tinubu gbàjọba báyìí, ọjọ́ yẹn gangan ló yọ subsidy
ni epo bẹ̀rẹ̀ sí wọ́n. Àǹfààní wa ni ìran Yorùbá jẹ nínú ìjọba Buhari, níjọba Tinubu, sorry. Àǹfààní ìran Yorùbá jẹ nínú ìjọba bá Tinubu. Àní ẹ má jẹ́ ká tanra wa mọ́, ẹ má jẹ́ kán tàn wá mọ́, ẹ má jẹ́ káwọn èèyàn pa wá fún wa mọ́. Ẹni tí bá sòótọ́ ọ̀rọ̀ fún wa ẹ jẹ́ ká tẹ̀lé. Bàbá wa Sunday Adéyẹmọ di sòdodo fún wa. Wọ́n ti sọ pé Nàìjíríà ò lè dá mọ́, Nàìjíríà ò lè gbérí mọ́. Àwa ìran Yorùbá Nàìjíríà ń jẹ, ẹ jẹ́ ká kúrò lábẹ́ Nàìjíríà. Àwọn Fúlàní ti ń pa wá jù, ó ti ń jí wa gbé jù, wọn ò fún wa lọ́kànbalẹ̀ orí ilẹ̀ bàbá wa. Àwọn bàbá wa ò rí oko dá mọ́, àwọn ìyá wa ò rí oko dá mọ́. Nǹkan ọ̀gbìn kò lọ déédéé ilẹ̀ Yorùbá, òun ló fà á tí oúnjẹ fi wọ́n, tí nǹkan fi wọ́n gógógógógó. Àwa la népo, kò yẹ ká tún máa jìyà epo. Àmọ́ láyé pé àwọn ọmọ Yorùbá tó wà nínú ìjọba wọ́n ń làdí Fúlàní torí nǹkan tí wọ́n fẹ́ jẹ, òun ló fà á tí gbogbo nǹkan fi wọ́n lẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà. Yorùbá jẹ́ ká wake up, jẹ́ ká jí lójú wọn wa, jẹ́ ká jí lójú wọn wa, ká lè gbà wá lẹ̀, ká jà fún self-determination, ká jà fún Yorùbá nation, ká gbọ́ ariwo tí bàbá Sunday Adéyẹmọ ń pa, ká gbọ́ ariwo tí bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n ń pa, àti àwọn àgbààgbà tí wọ́n fẹ́ kí ìran Yorùbá dá dúró. Ẹ má jẹ́ ká wò wọ́n níran, ẹ má jẹ́ ká wò wọ́n níran, ẹ má jẹ́ ká wò wọ́n níran o. Èyí tá ní ká tó mú ẹtí gbọ́ ilé yìí o. Ẹ bá fẹ́ gbà, ẹ ti bá wa pé ètò náà kọ lọ dáadáa. Ẹ bá wa subscribe tó YouTube channel wa, ṣé ti gbọ́? Ẹ bá wa subscribe tó YouTube channel wa, BM TV ló ń sọ̀rọ̀. Ojú tẹ̀ fi wo ojú náà ní fọ́ o. Bẹ́ẹ̀ ni èyí tẹ̀ fi ń gbọ́ wa ẹtí náà ní di. Ọwọ́ tẹ̀ bá wa pé ètò tó fi lọ dáadáa ní fọ́nà gbọ́mọ sí o. Àwa lámọ̀ wa, bẹ́ẹ̀ náà sì lẹ̀ ní ìlàmọ̀dé bá, á ṣe ìdùnnà rẹ̀.